بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹrẹ àti gẹrẹ fánàbí Muhammad sallallahu alaihi wasallam a kí gbogbo aláwẹ̀ àti olóǹgbẹ tí wọ́n wáyé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. èyí tá tún sáré mú wá lénìí tí ó máa jẹ́ ìkan nínú àwọn mukaffiratu dhunub, èyí kan gbòógì tó tún tóbi nínú ẹ̀ tá tún mú wá tó rọrùn àti ṣe lẹ́nu yìí táwẹ̀kù tí ó fi tán yìí. ọ̀rọ̀ mi lọ́rùn ọ̀rọ̀ wọ́n náà lọ́rùn, a máa ìfẹ́ ṣe yìí náà ni alkùránù tẹnumọ́, hadisi annabi tẹnumọ́ àti bára wa sọ nínú ọ̀rọ̀ rí ṣáájú ní gbogbo ìgbà. òun ni al-afwu anin nas, kí wọn náà yá fi ẹlòmíì tó bá yẹ pé tòótọ́ ló fẹ́ kọ́lọ́hun foríjì hàn, tó bá yẹ pé lẹ́nu ramadanu tó kù yìí ọ̀hún wà foríjì Ọlọ́run sincerely ló fẹ́ kọ́lọ́hun ṣàforíjì kó mójú kúrò fún bí ẹ̀ṣẹ̀ rẹ̀. wọ́n náà mójú kúrò bí nǹkan táwọn èèyàn bá fi ṣe ọ́, kọ́ sọ ọ̀rọ̀ tó dì mọ́wọ́ kọ́ sọ ọ́lẹ̀. nígbà tó bá ń ṣàdúrà tá nàbí kọ́ wa pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni, àdúrà tá nàbí ní tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn Ramadan tá nàbí máa tẹnu mọ́ tó rẹkọmẹ́ndì fún wa. oníkẹ́ Ọlọ́run ọba ò ìwọ lọ́ba alámójúkúrò, ìwọ lọ́ba aláforíjìn, ó sì nífẹ̀ẹ́ kọ́ mọ́ foríjìn ẹ̀dá rẹ̀, fa'fu anni wá foríjìn mi. wọ́n tó fẹ́ kọ́lọ́run ó fi àforíjìn bọ́ lò, wọ́n ní ṣe fi àforíjìn báwọn ẹ̀dọ́ Ọlọ́run ọba lò. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nú al-Qur'an, ó ní ya ayyuhalladhina amanu inna min azwajikum wa auladikum aduwwan lakum fahdharuhum wa in ta'fu wa tasfahu wa taghfiru fa inna Allaha ghafurur rahim. nínú suratu Taghabun, Ọlọ́run ní mo pè gbogbo ẹ̀yin akírun, ó ké sí gbogbo ẹni tí ń gbààwẹ̀ Ramadan, ó ké sí wa lọ́kùnrin àtobìnrin, ó ní ẹ máa kíyèsí inna min azwajikum wa auladikum aduwwan lakum, ẹ máa bá ìwà ọ̀tá pàdé látọwọ́ ọmọ yín. yóò wà mí sí yín sẹ́wọ̀n ká tó wá ń bá mi sọ̀tá ni ìwà tí ó da ẹ bá pàdé lọ́wọ́ ọmọ. ẹ máa bá ìwà tí ó dùn mọ́ yín pàdé lọ́dọ̀ ọkọ, ẹ máa bá ìwà tí ó dùn mọ́ yín pàdé lọ́dọ̀ aya. ẹ̀gbọ́n máa bá pàdé lọ́dọ̀ àbúrò, àbúrò máa bá pàdé lọ́dọ̀ ẹ̀gbọ́n, bàbá máa bá pàdé lọ́dọ̀ ọmọ, ó máa bá pàdé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ládùúgbò, ó máa bá pàdé lọ́dọ̀ ẹni tí ń tajà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ó máa bá pàdé níbi iṣẹ́ rẹ̀, ó máa bá pàdé lọ́dọ̀ ọ̀gá rẹ̀, ó máa bá ń tọ́ fẹ́ pàdé lọ́dọ̀ anybody. Ọlọ́run wa ni ẹ bá ti ń bá pàdé fahdharuhum, ìwà tí ò ní jẹ́ ṣàṣeyọrí nínú ayé, ìwà tí ò ní jẹ́ ṣàṣeyọrí nínú ẹ̀sìn, tẹ́ bá ti ń bá pàdé ẹ máa ṣọ́ra fọ́mọ, ẹ ṣọ́ra fáya, ẹ ṣọ́ra fún gbogbo tí ò ní jẹ́ ṣàṣeyọrí. ó wà ní wa in ta'fu wa tasfahu, àmọ́ tẹ́ bá lè máa ṣàmójúkúrò lọ́dọ̀ ẹni tẹ́ bá ti ń bá wà tí ó dùn mọ́ yín pàdé, wa tasfahu tẹ́ ṣàforíjìn, wa taghfiru tẹ́ mójúkúrò ń bẹ̀ pátápátá, fa inna Allaha ghafurur rahim. ẹ̀yin náà máa bọ́lọ̀ ń pàdé láláforíjìn, ẹ máa bá pàdé láláàánú. tó bá ti foríjì ẹni tí ń ṣe tí ó dùn mọ́, wọn náà bọ́lọ̀ ń pàdé láláforíjìn ní túmẹ̀. Annabi sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tó dá wa nínú hadithi tí imamu hakimu Naisaburi ọgbà wa, ọmọ kéwù rẹ̀ bẹ́ẹ̀ hakina gbà wá, hakimu Naisaburi sì ní lọ́dọ̀ tó hadisi ìfẹsẹ̀ nílẹ̀. wọ́n ní Anas ọmọ Malik radiyallahu ta'ala anhu, olóhùn rí annabi sallallahu alaihi wasallam ń jọ kan, àwọn sahaba pọ̀ lọ́dọ̀ ẹ̀, ńlá annabi bá lóhùn nìkan lọ́ba ń rẹ́rìn, àwọn ọmọ ń tọ́fà ẹ̀rín ní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu lọ́ba béèrè lọ́wọ́ annabi pé ya Rasulallah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run ma adhakaka, kí ni ń pa ọ́ lẹ́rìn? láàrin wa ń bí lọ́wọ́ ọ̀bẹ́ nìkan kan sọ̀rọ̀ ẹnìkan bọ́ sọ̀rọ̀ ó sì ń rẹ́rìn, kí ló fẹ̀rín? Ànábì bá ní wọ́n fi hàn wọ́n ní arákùnrin méjì kan níwájú Ọlọ́run níjọ́ alìkìyàmọ̀ tí wọ́n fẹ́ gbẹ̀san, tí wọ́n fẹ́ ránró. ìkíní ń sọ fún Ọlọ́run pé ya Rabb, Ọlọ́run ọba ò khudh li mazlamati min akhi, ọmọ ìyá mi yìí ó ṣe jàǹbá fún mi níjọ́ tí ń bẹ láyé, ó lù mí jìbìtì, ó sọ̀rọ̀ tí ó dá sí mi, ó bú mi rí, ó kúrò tí ń ṣe mọ́ mi rí, ó ṣàbòsí fún mi rí. Ọlọ́run mo fẹ́ gbẹ̀san, Ọlọ́run mo fẹ́ kó bá mú lára ẹ̀. tó wọ́n sì sí mú un tọ́pọ̀ lára ẹni tán wí yìí, torí ẹni tó bú pọ̀, ẹni tó ṣàbòsí fún pọ̀, ẹni tó lù ń jìbìtì pọ̀, àwọn tó jẹ́ ń gbèsè tí ọ̀sán ọ̀pọ̀. wọ́n ti gba gbogbo sàárà, gbogbo ládàá, ààwẹ̀ rẹ̀, gbogbo àìsùn rẹ̀, gbogbo òrun rẹ̀ ni wọ́n ti pín fáwọn èèyàn. kò kù nǹkan kan mọ́ nínú iṣẹ́ rẹ̀. ààwẹ̀ Ramadanu rẹ̀ ti tán, àìsùn rẹ̀ ti tán, hajj rẹ̀ ti tán, gbogbo dáadáa rẹ̀ pátápátá ti tán. ẹ̀ṣẹ̀ nìkan ló kù níbi àbòsí tó ṣe tọ́pọ̀ dé. kọ́lọ́n forí gbogbo àbòsí wa jìn wá, àtàṣìsọ ẹni tá a ṣèṣì sọ̀rọ̀ ẹ̀ láì dáa
ẹgbẹ́ àwọn tí wọ́n padà fẹ́ gbẹ̀sánjú alkiyama ọlọ́run má ṣàforíjìn wa wọ́n nígbà tá nẹ́bí sọ̀rọ̀ yìí dọ́gangan yìí ó bú ẹkún wípé ọlọ́run má gbẹ̀sánjú alkiyama ọlọ́run má gbẹ̀sánjú alkiyama wọ́n ní wọ́n ti pín gbogbo dáadáa rẹ̀ fáwọn èèyàn tán ńlẹ́kùnrin yóò máa sọ fọ́lọ́run pé tó bá yẹ pé dáadáa rẹ̀ ti tán ọlọ́run sì mú nínú ẹ̀ṣẹ̀ tèmi fún un ni wọ́n bá máa mú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹni tí ó ṣàbòsí fún yìí ìgbà tó yá anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run ó wá fi gàgá hàn wọ́n ṣí gàgá fún wọ́n wá fi àwọn àyè kan hàn nínú àlìjẹ́nà àwọn ilé náà rẹwà gold ni wọ́n fi kọ́ àwọn ilé gold àwọn ilé silver ní ó wá rí ibẹ̀ náà tó rẹwà kò rí irú ẹ̀ rí láyé ẹ̀ ní ó máa béèrè lọ́dọ̀ ọlọ́run pé ya Rabb ọlọ́run ọba o li ayyi nabiyyin hada anabi wo ló ní irú àwọn eléyìí irú àwọn ilé wọ̀nyí àwọn anabi ọlọ́run wo ló ní tóró gbọdọ̀ já anabi ọlọ́run kan ló tọ́jú eléyìí fún aw li ayyi siddiqin hada àbáwọn siddiquna wo ló tọ́jú eléyìí fún ọlọ́run ni anabi kọ́ ló ní o àwọn siddiquna kọ́ ló ní o anybody tó bá ti ní price rẹ̀ lọ́wọ́ mo tọ́jú ẹ̀ fún ní ọba ṣe mọ̀ pé anybody tó bá ní price rẹ̀ lọ́wọ́ yóò wá béèrè lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run táwa ló lè ní price rẹ̀ ọlọ́run sọ pé ìwọ náà ní price rẹ̀ lọ́wọ́ bó ti wà yìí ìwọ tó ń gbọ́ mi tó ń gbààwẹ̀ ìwọ ọkùnrin tó ń gbọ́ mi ìwọ ọkọ tó ń gbọ́ mi ìwọ aya tó ń gbọ́ mi price àlìjẹ́nnà tọ́lọ́run sọ yẹn tá nẹ́bí ń sọ yìí ń bẹ lọ́wọ́ ìwọ náà ń bẹ lọ́wọ́ èmi náà ọlọ́run mọ̀ sọ fẹ́ rí pé price rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ yóò ní èlò ní ṣé mo lè sanwó ẹ̀ kí mo lè fi sanwó ẹ̀ wọn lọ́lọ́run sọ fún pé kó yáfi ẹni tó ṣe ọ yìí náà ni tó bá ti yáfi rẹ̀ o ti sanwó ẹ̀ ọ̀ wọ bẹ́ẹ̀ tí wọn náà bá sọ ọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ lẹ̀ ọ̀rọ̀ tó dì mọ́ kí ọ̀rọ̀ yóò ní tán ìjà yóò ní parí tó bá sọ lẹ̀ wọn náà ti san price àlìjẹ́nnà o ti san price àforíjì ọlọ́run ní wá sari'u ila maghfiratin min rabbikum ọkùnrin obìnrin ẹ sáré ẹ ṣalápá ń tètè gbogbo ẹ̀yin aláwẹ̀ ẹ ṣalápá ń tètè láti rá foríjì ọlọ́run ọba wa jannatin láti rá àlìjẹ́nnà tá à ń sọ yìí wọ̀ arduha samawatu wal ardu u'iddat lil muttaqin àlìjẹ́nnà tọ́lọ́run ọba tọ́jú àlìjẹ́nnà tó tóbi tọ́lọ́run tọ́jú fún gbogbo ẹni tí ń bẹ̀rù ọlọ́run wá ń ròyìn àwọn tó tọ́jú ẹ̀ fún ó ní alladhina yunfiquna fi sarra'i wad-dharra àwọn tí máa ná àsìkò tí wọ́n ní àtìgbà tí wọ́n ní wọ́n jẹra wọn panáwó wọ́n ṣàánú aláìní ó ní wal kadhimina al-ghayza àtàwọn tó ń gbébínú mára àwọn tí wọ́n rínú tí wọ́n bí tí wọ́n rò pọ́ máa lè làwọn pé ọmọ àlè lẹ́ni tó rínú tí ò bí àwọn rí inú wọn sì bí wọ́n gbé mára wọ́n gbà pé àwọn èso ọmọ àlìjẹ́nnà làwọn fẹ́ rà wàlá àfínà àní nọ́ọ̀sì àtàwọn tó máa yááfi àwọn èèyàn yááfi ẹni tó bá bú ọ yááfi ẹni tó bá bà ọ lórúkọ jẹ́ yááfi ẹni tó bá ṣàbòsí fún ọ yááfi wọn tó bá dì wọn mọ́wọ́ kí ló fẹ́ dì fún ọ wà àlìjẹ́nnà ṣé wò wà àlìjẹ́nnà ọlọ́run ni ṣé wò wà foríjì ọlọ́run ni ṣé wò fẹ́ ṣé gbogbo ntọ́lọ́run fẹ́ ni wọ́n náà ń ṣe fún wọn náà yááfi àwọn èèyàn kọ́lọ́mbà yááfi wọn náà mo káfíìrù tá a mú wá fúnra wo jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ a máa yááfi ara wa kọ́kọ́ yááfi aya káyọ̀ yááfi ọkọ kẹ́gbọ́n yááfi àbúrò kábúrò yá kódà ẹlòmíì ń bínú sí bàbá rẹ̀ ọ̀rọ̀ bàbá rẹ̀ ló dì mọ́ wọn kí bàbá àwọn ọ̀ràn wọn léèwé àbúrò òun kan wọ́n nífẹ̀ẹ́ sí wọn rán ìyá àwọn ò nífẹ̀ẹ́ òun ẹ̀gbọ́n àwọn kan wọ́n nífẹ̀ẹ́ ó di ọ̀rọ̀ àwọn òbí rẹ̀ mọ́wọ́ ẹlòmíì di ọ̀rọ̀ ẹbí rẹ̀ mọ́wọ́ ẹlòmíì di ọ̀rọ̀ ọ̀rẹ́ mọ́wọ́ ẹ̀jẹ̀ ayé àfi ara wa ká lè gba ayé gbádùn ká lè gbádùn ọlọ́run kọ́lọ́run lè forí jìn àwa náà mú káfíìrù náà nìyẹn ọlọ́run mọ́ṣá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.